káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin tiwantiwa. Gẹ́gẹ́ bí tí ẹ ti ṣe mọ orúkọ mi mọ̀ pé kò ní ìdí kí n dá orúkọ mi mọ́. Bàbá wa àlejò wa pàtàkì tí a ní fún yín. Ẹ bá wa dá orúkọ yín fún àwọn aráalé kan lè ká lè tibẹ̀ jàǹfààní orúkọ yín. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Orúkọ tèmi ni Olúwadáre Ìṣọ̀lá Malik tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Àràbà tí mo jẹ́ olórí ẹgbẹ́ Àràbà ńlá ní ìlú Àjàṣẹ́ Republic of Benin. Bàbá wa Malik, olùdarí ẹgbẹ́ Àràbà ńlá ní ìlú Àjàṣẹ́ ní Benin ti wà. Bàbá, ẹ bá wa sọ fún àwọn aráalé tí ó ń wò wá. Nínú ẹgbẹ́ tí àti nínú iṣẹ́ fíìmù tí à ń sọ yìí, kí ni àwọn ìrírí tí ẹ̀yin gan ti rí níbẹ̀ ní ìwọ̀nba ṣókí? Ẹ ṣeun olóòtú. A ní tí a bá ní kárò lẹ́jọ́ ọmọlẹ́lẹ̀ ní ọjà rẹ̀ àti pé bí a bá ní ká tún fojú inú wo ọjọ́ àbókítí pẹ́ díẹ̀ nu egun ojú ti rí tó a bá ní ká tún sọ a sọ̀rọ̀ láti ẹni ìní ilẹ̀ akún ilẹ̀ aṣú ilẹ̀ atúmọ́ nítorí ní kékeré kan bẹ̀ lásán ẹgbẹ́ Àràbà ńlá tí à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a ti dá sílẹ̀ nísìn ó ti ń jẹ́ ọmọ ọdún 17. Inú ẹgbẹ́ Àràbà ńlá tá a wí yìí inú àwọn ìrírí nìyẹn o kò wá sí sinimá kan tí a ṣe láti ìgbà náà ní ti Yorùbá tí ó jẹ́ wípé a rí tẹ̀ pé a tẹ̀ pé gbogbo àwọn aráàlú ń rà nínú ilé wọn wọ́n wò ó àfẹ̀yí tí a ṣe tí a ṣàfihàn ẹ̀ ní àsìkò ọdún tí wọ́n fowó wọlé nígbàtí a ti fún kùsùkùtù wa gírí nítorí àwọn orogún wa tí wọ́n tún bá wa ṣàfihàn sinimá lásìkò yẹn léyìí tí Àràbà ńlá wa ṣe tá a rí tàkiri tí n bá sọ fún yín wípé ègún la ṣe é sí nítorí pé kí ni àwa Yorùbá pàtàkì jùlọ Àjàṣẹ́ bí wọ́n bá sọ pé Àràbà agbọ́gbẹ́ ṣe fíìmù kan ó sì yá mi nìkan kí n lọ wò nǹkan tẹ́ máa gbọ́ nìyẹn ẹ̀rí a bá sì di pé ẹ ń lọ wo fíìmù ní ọdún ẹ sì wá wo tí wọ́n náà kí ni kí lẹ́fẹ̀ẹ́ ṣe ẹ̀yin tẹ̀ ń wúrà ń dọ̀nu fíìmù tẹ́ náà ń ṣe fíìmù àwa tá ń wúrà ń dọ̀nu fíìmù tá náà ń ṣe fíìmù àwa náà lẹ́tù sọ pé agbọ́gbẹ́ ṣe fíìmù ẹ sì yá mi nìkan ẹ̀rí èèyàn ti lọ jà lágbàlagbà tó ti kán lẹ́sẹ̀ nítorí sinimá àlejò nílẹ̀ yìí tó jẹ́ pé jọ́ kẹta tó lọ wo fíìmù náà bí tó gbé kán lẹ́sẹ̀ tó wo fíìmù lápò kan wọ́n sì gbé fíìmù náà wá balẹ̀ pé màmá ẹ jẹ́ ká wo fíìmù yìí fíìmù tó lọ jà fún tó kán lẹ́sẹ̀ wọ́n tún gbé abalẹ̀ pé nífà ẹ wo iṣẹ́ Ọlọ́run arapa ìṣòro tá a ní nìyẹn olórí wa ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa kí a má rí ilé lò ká má rí mọ́tò lò ẹ̀rí àtúntún wá ní olùrànlọ́wọ́ kan bí ẹni pé ó dáa kò burú èló ló parí sinimá náà alájì mílíọ̀n sẹ́ńsán mi ní èmi ní ó púpọ̀ wá lọ́dọ̀ ọ̀rẹ́ mi báyìí kí èmi ní ẹ̀ẹ́dẹ́sán mi lọ́dọ̀ ẹ̀ mo jẹ́rìí ẹ̀ dárúkọ mi fún òun náà ń sún ẹ̀ lọ́wọ́ kò sí tá a bá tún ṣe kò sí pé bóyá ó dáa kò burú àwa yìí ni àwa tá à ń gbọ́ jàtàrí kò sí yẹn ẹ̀rí nínú ẹgbẹ́ Àràbà ńlá nígbà tá a fi sọ pé Àràbà ńlá ní ọdún 27 ǹjẹ́ tí n bá sọ fún yín pé àwa tá a wà nú ẹgbẹ́ náà nígbà tó fi wà lọ́mọ ọdún 27 yẹn a tó 50 ó dín méjì lẹ́ni tí mo bá yín sọ̀rọ̀ yìí tẹ́ fi ń wò mí tẹ́mi náà ń wò yìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ikú ò tí ì pa mí lóòótọ́ ikú ti pa nínú wa níwọ̀nba 2 àbí 3 àwa tá a kú ń bẹ̀ lẹ́ni wọ́n á ju 8 lọ tábà tún wá ń pé 10 ọmọ tèmi ìyàwó mi igbákejì mi nínú ẹgbẹ́ Àràbà ńlá ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ igbá kẹta bẹ́ẹ̀ náà ni ńlá fi pé 8 àbí 10 àjọ àgbọ̀dọ̀ sọ pé bóyá ọmọ ẹgbẹ́ kan tibì kan àwọn ọmọ wa àti ìyàwó wa lọ́mọ ẹgbẹ́ wa báyìí nítorí pé àwọn òbí àwọn ọmọ ẹgbẹ́ kí lè rí mú bọ̀ kí lè rí ẹ achievement wo lórí ń bẹ̀ iléeṣẹ́ DFTV kò ní bàjẹ́ fún yín o lọ́lá Ọlọ́run ṣe rí ohun tẹ́ gbé kalẹ̀ yẹ tí ìmọ̀ yí ẹ o àníyàn wa sí yín ni wípé
bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọlọ́run ó jẹ́ kó lo òkè ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tí ó bá wá rí bí ẹ ṣe ń fẹ́ ọlọ́run ò ní fi kú tó yáwọ́ pa àwa yìí náà kí gbogbo wa ká lè máa rí sinimá ṣe ká lè jàǹfààní lórí gbogbo ọ̀nà tí ẹ̀ ń gbà fáwọn onísinimá tí ọ̀rọ̀ wa kó lè fi dayọ̀ lọ́lá ọlọ́run gbogbo ẹgbẹ́ tí ń bẹ lájàṣẹ́ ní ti Yorùbá ni ní Benin látòkè délẹ̀ ẹgbẹ́ wa kò ní bàjẹ́ o ilé wa àtọ̀nà wa kò ní bàjẹ́ o a máa dà fún wa o ẹ ṣé.